ohun táwọn àfàwà tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí òun náà ni zakatul fitr. Zakatul fitr yìí gbogbo wa náà ni a máa ń gbọ́, ó ṣe é ṣe kó jẹ́ kí gbogbo wa náà ni kọ́ la mọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ kí n síwájú àwọn àfàwà Hasan Abdulrahim. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́ẹ̀kan sí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tó ẹ dá wa lẹ́kọ̀ọ́, a fẹ́ kẹ́kọ̀ọ́ ni, ẹ já kẹ́kọ̀ọ́ látara yín, Ọlọ́run sì fún yín sọ inshallah. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillahi wa kafa. Thumma salatu wassalamu ala nabiyyil mustafa Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi al-safa wa wafa. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ọpẹ́ yẹn náà lọ́ba tí a dúpẹ́ fún. Òun náà ni zakatul fitr. Zakati èmi àti ẹ tí a mọ̀ ká máa ń yọ lẹ́yìn ìgbà tí ṣáájú ká tó lọ kí ìrun yídì. Torí pé Ọlọ́run ọba lékè ọlá ń sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní khuz min amwalihim sadaqa. Ó ní Ànábì, mo fẹ́ kọ́ ọmọ gbà àbí mo fẹ́ kọ́ ọmọ yọ. Táwádẹ̀ wo khuz tí Ọlọ́run bá lò yẹn, Ọlọ́run bá pa Ànábì láṣẹ ni. Ó wá já sí wípé àṣẹ yẹn kò wá mọ lórí Ànábì nìkan mọ́ tó pa láṣẹ. Ó wá ń pàṣẹ fún Ànábì láti pé àṣẹ yẹn náà ká níbi lè pa fáwa náà bẹ́ẹ̀. Tí ó túmọ̀ sí pé zakatul fitr tá à ń sọ yẹn kìí ṣe nǹkan tí mo sọ pé ókè tó bá wù mí ní ṣe àbí tó bá wù mí ní ṣe, ó ti di nǹkan tọ́lọ́run bá pa láṣẹ fún Ànábì, tánàbí náà wá ń pa láṣẹ fáwa náà. Ọlọ́run bá ní khuz min amwalihim sadaqa. Ó ní Ànábì khuz lọ́dọ̀ àwọn lábá tó wá fi lè wo khuz aláàfin lè làámùr. Àwọn ilé ìbò ń pè ní common tone. Wọ́n sọ pé kíní yóò ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn sí ni, tí yẹn sì pé gba nọ́mbà mo fẹ́ àbí mo kọ̀ ni, dandan gbọ́dọ̀ sí ni. Pé Ànábì máa ń gbà nínú àwọn owó àwọn ìjọ mi, àwọn irú mi tí mo dá sáyé máa yọ nínú dúkìá wọn tí mo náà bá fún wọn. Sọ̀dákọ́tàn máa yọ tí ń jẹ́ sàárà nínú ẹ̀. Sàárà yẹn la sì mọ̀ pé ọ̀nà méjì náà ni sàárà pín sí. Àkọ́kọ́ zakatul fitr léyìí tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí èyí, òun náà lè tá a máa yọ lẹ́yìn ìgbà tí ṣáájú ká tó lọ kí òrùn yídì ní tọdún bá kù ọ̀la àbí láàárọ̀ ọjọ́ ọdún. Sàárà ẹlẹ́kejì tó jẹ́ zakatul mal, òun náà ni zakaka yọ nínú owó wa tí ẹ̀ náà jẹ́ ọ̀rọ̀ èèyàn tó gbé méjèèjì náà lọ́rọ̀ èèyàn. Gbogbo ẹni tọ́lọ́ bá fún lárísìkì àbí gbogbo ẹni tí bá ti ń ṣiṣẹ́ tí bá ti ń làkójọ, ìwé ẹni bẹ́ẹ̀ ó ti mọ̀ wípé ọ̀rọ̀ èèyàn ní fóun kóun ṣe kíni kóun yọ zaka. Ṣùgbọ́n tá a fẹ́ sọ̀rọ̀ lórí lọ́jọ́ tèmi, òun náà ni zakatul fitr. Òun náà ni zakat tá a máa ń yọ pẹ̀lú àwọn oúnjẹ tí a máa ń jẹ nílùú wa ṣáájú ká tó lọ kí ìrun yídì. Tutahhiruhum, torí pé yíyọ tí mo ní kí Ànábì kọ́ ọmọ yọ nínú owó wọn àbí nínú àìsíkì wọn tí mi Ọlọ́run bá fún wọn. Tutahhiruhum, òun náà ni ó mọ̀ jẹ́ nǹkan tí ó mọ̀ fọ àwọn dúkìá tí mi Ọlọ́run bá tí mo fún wọn àbáwọn olówó tí mo fún wọn ní zakat tí mo ní kọ́ yọ mẹ́yẹ náà ni ó mọ̀ fọ́ mọ́. Wa tuzakihim, bákan náà òun náà ló tún máa jẹ́ kí wọ́n wà pure, kí wọ́n jẹ́ ní mímọ́ lọ́dọ̀ ìmí Ọlọ́run ọba. Wa salla alayhim, lẹ́yìn ìgbà tó bá fi lè yọ zakatul fitr tán àbí tó bá fi lè yọ ẹ̀tọ́ tí ìmí Ọlọ́run ọba ní kí wọ́n yọ, tó bá fi lè yọ nínú owó wọn àbí nínú dúkìá wọn, salla alayhim, ìyá Ànábì tó bá rí bẹ́ẹ̀ lẹ́yìn ọgbà náà salla alayhim, àwọn afá túbẹ̀ yẹn sí pé wọ́n á ṣàdúrà fún wọn. Lẹ́yìn ìgbà tó wá fi lè yọ nǹkan ìtàn ṣàdúrà fún wọn. Inna salataka sakanu lahum, torí pé àdúrà tó bá ṣe fún wọn yìí àbí ìkẹ́ tó bá fi lè tọrọ fún wọn látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba, sakanu lahum ní ẹni ọmọ jẹ́ fọkàbalẹ̀ fún àwọn irúsìn mi Ọlọ́run, ní ọmọ jẹ́ àlékún oore fún oore tèmi Ọlọ́run ọba tí mo ṣe fún wọn. Níta fẹ́ kó yí wa mẹ́rin ni pé Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé zakatul fitr tá a máa ń yọ yẹn ọ̀rọ̀ yẹn ní fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí. Biqawli Rasulullahi sallallahu alayhi wa sallam, pẹ̀lú gbólóhùn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì fi yé wa pé ó ní zakatul fitr yẹn tuhuratan lisiyami, ó jẹ́ nǹkan tí máa ń fọ àwẹ̀ tí a gbà yìí, yóò jẹ́ nǹkan tí ó máa ń fọ mọ́ fún wa. Ẹni pé Ọlọ́run bá náà sọ fún Ànábì Muhammad pé àwọn tí mo ní kó bá gbà nínú owó wọn àbí tí mo ní kó yọ nínú àrísìkì wọn, tutahhiruhum lahum, òun ni ó máa fọ àrísìkì wọn mọ́,
yóò mọ fọ àwọn dúkìá tí mo fún wọn yóò fọ mọ́ ni wọ́n fi sọ pé zakatul fitri tá a rí yẹn o tuhratan lis-siyami yóò mọ jẹ́ nǹkan tí yóò mọ fọ àwẹ̀ tá a bá gbà yìí yóò mọ fọ mọ́ níbi àwọn kíni anil lagwi níbi àwọn ìwàkiwà tá a wù àbáwọn mistake tá a ṣe àbáwọn gbèsè tó yẹ ká gbé tí ò lẹ́tọ̀ nínú àwẹ̀ àbáwọn ìwà tí ó jẹ́ ìwà kùdìẹ̀kùdìẹ tí ò yẹ ká wù nínú àwẹ̀ tá a wá ti wù ú wà rọ́fàfin àbí nínú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tá a ti sọ àwọn ìsọkúsọ tó ti tẹnu wa bọ́ nínú àwẹ̀ tí ò sì ẹ̀kọ́ mọ tẹnu wa bọ́ nínú àwẹ̀ àbáwọn àwàdà tó yẹ tí ò yẹ ká mọ sí nínú àwẹ̀ tá a ti fi ṣàwàdà tó yẹ pé àwọn nǹkan yìí sì ní yóò mọ kọdí títẹ́wọ́gbà wa níwájú Ọlọ́run ló fi jẹ́ pé zakatul fitri tá à ń yọ ìtàn sàlàyé nípa rẹ̀ yìí òun ní ọmọ jẹ́ tuhuratul siyami òun ní ọmọ jẹ́ kẹjọ́ mọ fọ ààrẹ wa mọ́ kó níbi àwọn kẹta dákọ̀ yìí wa ta'amatul lil masakin bákan náà yóò tún máa jẹ́ nǹkan tí ó máa fọ̀ wá mọ́ kó níbi àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká sọ fún aláìní tí a tó ẹni tí ò ní ká tó wá bèrè kan lọ́wọ́ wa nínú ẹ̀ nísìn nínú àwẹ̀ tá a wà yìí wọ́n ṣe gbogbo ọgbẹ́ni kó ọjọ́ mi jáde oṣù ọ̀dẹ́kọ̀ lọ́n báwẹ̀ ni ṣèbájọ́ ń báwẹ̀ ni èmi náà ń báwẹ̀ àwọn nǹkan yẹn zakatul fitri yóò máa jẹ́ nǹkan tó máa fọ̀ wá mọ́ kó ń bẹ̀. Ànábì wa sọ pé famani adáhà ẹni tó bá fi lè yọ zakatul fitri yìí kọ́bla sọ́láàtì síwájú ká tó lọ kí ìrun yídì fàhíyà zakatu makbulatun Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ zakatul fitri tó yọ yẹn yóò máa jẹ́ zakatul fitri tó lọ́wọ́ tẹ̀wọ́ gbà ní ládà ẹni tó yọ zakatul fitri wà mọ́ni adáhà tí wọ́n Ànábì ní gbogbo ẹni tó wá fi lè yọ ba'da sọ́láàtì lẹ́yìn ìgbà táwọn ti lọ kí ìrun yídì tán fàhíyà irú ẹni bẹ́ẹ̀ o fàhíyà sọ̀ràkọ́tì ní sọ̀ràkọ́tì Ọlọ́run tẹ̀ ló gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ gbà nípò pé ó sì sàárà ní kọ̀yọ̀ zakatul fitri torí pé kí ni ọ̀nà yọ zakatul fitri yẹn lẹ́yìn ìgbà tá ti kí ìrun yídì tán Allahu Akbar. ló fi jẹ́ pé ẹ̀tọ́ fi lè yọ zakatul fitri lẹ́yìn ìgbà tá ti kí ìrun yídì tán irú ẹni bẹ́ẹ̀ sàárà ló ṣe ọkọ̀ ti sàárà pé òkè ní ṣe sàárà ọjọ́ ọdún ni kò ní ládàá pé òun yọ zakatul fitri tí Ànábì ní ká yọ. an Abdullah ibn Umar an ibn Umar wọ́n tún gba ìgbọ́n àdìsí kan wá látọ̀dọ̀ Umar radiyallahu anhuma kí Ọlọ́run kó bá kẹ́ bàbá àti ọmọ torí pé ibn Umar tí wọ́n sọ níbẹ̀ yẹn Abdullahi ibn Umar ló kọ rẹ̀ Abdullahi lórúkọ rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Umar àsìkò àwọn méjì kí ni wọ́n sàbí ni wọ́n ló fi jẹ́ pé radiyallahu anhuma láti máa ń tọrọ wípé ìkẹ́ Ọlọ́run àtọ́lá Ọlọ́run kó máa bá àwọn méjèèjì. Qal ó sọ báyìí wípé farada Rasulullahi sallallahu alayhi wa sallam ó ní anabiwa Muhammad sallallahu alayhi wa sallam farada ó ṣe ní ọ̀rọ̀ yẹn zakatul fitri ìtànpé zakatul fitri anabi sílẹ̀ ọ̀rọ̀ yẹn fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́ bá fi yá tí Ọlọ́run bá sọ fún anabi pé khuz min amwalihim sadaqa Ọlọ́run ó pàṣẹ fún anabi ni pé orí zakat orí ìtìmọ́lùkọ́ yọ nínú owó wọn yìí o sàárà ìtìmọ́lùkọ́ mọ yọ yìí o sàárà dandan ni kì í ṣe sàárà pé wọ́n fẹ́ ni wọ́n yọ àbí mi ò fẹ́ ní yọ kọ̀mọ́ntò yẹn tọ́lọ́ bá lù fún ànábì òun náà lẹ́mi Abdullahi ibn Umar náà sọ fún wa wípé farada Rasulullah sallallahu alayhi wa sallam ó náà nẹ́bí Muhammad farada ó sì lọ́rọ̀ yẹn fún wa zakatul fitri ìtànpé ní zakatul fitri yìí min Ramadan nínú oṣù Ramadan sọ́ọ̀án lẹ́nu tí a máa yọ sọ́ọ̀à kan ẹni pé àwọn tí káwọn tó máa ń ta kíní tí wọ́n fi yọ zakatul fitri yẹn ọ̀kan bẹ tí wọ́n tóbi báyìí òun náà ń pè ní sọ́ọ̀à yẹn nísìnyí ẹyọ kan yóò mọ̀ dún fún orí kan ẹyọ kan yóò mọ̀ dún fún orí kan dábàá àìsọ ààrẹ àwọn àdìpé ikọ̀ ń tà ó tún kéré sí òun náà pè ní múdù yẹn nísìn òun mẹ́rin yẹn yóò mọ̀ sí déédéé sọ àkan ìtumọ̀ yẹn ni pé múdù yẹn a máa yọ mẹ́rin fún orí kan ànábì ní sọ àn pé a máa yọ sọ àkan mintabarin nínú àwọn èso dàbídù kí ló fà tánàbí kọ́kọ́ sọ pé èso dàbídù ni wípé ẹ̀rí pé nílẹ̀ mọ́tà tó jẹ́ oúnjẹ tó fi ń panu jù tó kọ́mọ̀jù láàrin òun náà ní kí ni èso dàbídù ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ń bí báyìí àti mọ̀ wípé tó kọ́mọ̀jù náà ní kí ni ráìsì tó ní wọ́n sọ pé gbogbo tó fẹ́ yọ zakatul fitri làbúdà ayélujára bí ayélujára àmì bẹ̀lídàtì èèyàn gbọ́dọ̀ yọ pẹ̀lú ojúlówó oúnjẹ tó bá jẹ nínú ìlú yẹn sallallahu alaihi wasallam àníbi wa ni àwùsọ àn àbí ká máa yọ káyọ sọ àkan mí sẹ̀rín nínú àgbàdo
tó túmọ̀ sí pé ilẹ̀ Saudi náà àwọn náà wọ́n máa ti jẹ́ àgbàdo dáadáa torí gbogbo àwọn búrẹ́dì wọn tó máa ń ṣe yẹn àgbàdo náà ni wọ́n fi máa ṣe é. ní kíni àníbi tá a fi máa yọ alàlà abdi a gbọ́dọ̀ yọ lórí àwọn ẹrú tó máa ń bẹ lọ́dọ̀ wa tàbá sì wáyé tá a wáyé kò sí ti ń jẹ́ ẹrú mọ́ ọmọ ọ̀dọ̀ ní bẹ ńlá sí pé gbogbo ọmọ ọ̀dọ̀ tó máa ń bẹ lábẹ́ wa a gbọ́dọ̀ yọ ẹni mẹ́wàá pé àwọn ọmọ mi nìkan náà mo fẹ́ yọ fún un lágbàdá ọmọ ọ̀dọ̀ tó kọ̀ọ̀kan mi o ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan mi o ọmọ bá kọ̀ọ̀kan mi gbogbo ẹni tó bá ti bẹ lábẹ́ sàkáàní wa lábẹ́ wa nínú ilé lábẹ́ òrùlé táwọn sùn a gbọ́dọ̀ yọ lórí wọn. wàlhurun bákan náà gbogbo ẹni tó bá jọmọ lábí òun náà gbọ́dọ̀ yọ. wàzákàr ẹni tó bá jẹ́ ọkùnrin nínú mùsùlùmí tó máa pé bàbá lòun lórí gbogbo àwọn ọmọ tó wù ní àtìyá ó gbọ́dọ̀ yọ zakatul fitri náà. wàlẹ̀ òǹsà bákan náà ẹni tó bá jẹ́ obìnrin tó máa pé òun ní ojú òun lẹni tí ń tójú ilé lápèjú ẹbí ẹni tí ò lọ́kọ mọ́ tó sì lágbára pé àwọn ọmọ bẹ lábẹ́ àtàwọn ọmọdọ̀ ọdọ̀ sí kíni ó gbọ́dọ̀ yọ ní orí wọn. wàsọgír a sì gbọ́dọ̀ yọ lórí àwọn tó jọmọdé náà ẹni tó bá jẹ́ ọmọdé lọ́mọ kékeré ọmọ bèbè ni o ọmọ tí ń rà ni o ọmọ títí lọ ọdún mélòó kan ni o a gbọ́dọ̀ yọ lórí tiẹ̀ náà. wàlkabir bákan náà a gbọ́dọ̀ yọ zakatul fitri náà lórí àgbàlagbà minal muslimina gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí. wà amara biha bákan náà níbi pàwọn aláṣẹ zakatul fitri an yu'diha qabla khurujun nas ila salat pé a sì gbọ́dọ̀ yọ ṣáájú kí àwọn èèyàn sọ pé àwọn fẹ́ lọ kí yídì a gbọ́dọ̀ yọ fẹ́ni tá a bá fẹ́ yọ fún ṣáájú kó tó lọ sí kíni kó tó lọ kí ìrun yídì òun náà nìkan tí ànábì fẹ́ fi yí wa pé zakatul fitri yìí yóò jẹ́ nǹkan tó jẹ́ dandan fún gbogbo ẹni tó bá ti gbàwẹ̀ nínú àwọn mùsùlùmí àti mùsùlùmá láti pé kó gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ yọ tí ó máa jẹ́ àwọn nǹkan tí a fi máa pa àṣìṣe tá a ti ṣe nínú àwẹ̀. wa qala Rasulullah sallallahu alaihi wasallam ànábì tí wọ́n sọ nínú àdìsí kan níta fi mọ pàtàkì tí ń jẹ́ zakatul fitri yìí ànábì ní kullu mri'in ànábì ní gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan fi zilli sadaqatihi wọ́n mọ̀ ẹbẹ̀ lábẹ́ ìbòjì sàárà tó bá ti ṣe kalẹ̀ ní ayé tó túmọ̀ sí pé gbogbo sàárà tá à ń ṣe zakatul fitri tá à ń yọ àti zakatul mali tá à ń yọ àti gbogbo àwọn sàárà tá à ń ṣe lẹ́yìn ẹ̀ yóò mọ̀ jẹ́ ẹ̀kẹ́ tó mọ̀ jẹ́ ìbòjì fún wa ó kálukú àwọn wà lábẹ́ ìbòjì àwọn zakat tó bá ti yọ nínú ayé hátà yẹ́kìdí bayna nasi ṣáájú kí ọlọ́run tó wá pàṣẹ pé òun fẹ́ dájọ́ gbogbo àwọn èèyàn àwọn tó ti kọ́kọ́ máa bẹ lábẹ́ ìbòjì gbogbo àwọn sàárà àwọn tó ti ṣe àbí lábẹ́ ìbòjì gbogbo àwọn iṣẹ́ rere wọn tí wọ́n ti ṣe síwájú kí ọlọ́run bá tó dájọ́ fún gbogbo àwọn èèyàn. náà bákan náà wọ́n fọ́tún zakatul fitri àwọn láti ń bẹ fún zakatul fitri tí ànábì ní ká máa yọ yìí tọ́lọ́run bá fi pa ànábì láṣẹ pé ká máa yọ ọlá tí ń bẹ fún náà ni wípé ó ní zakatul fitri haqqallahu min malin ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ ó ṣe lófin fìlmọ́ẹ̀lì nínú àwọn dúkìá tó lọ́ba fún wa pé látara ẹ̀rẹ́ka ti yọ zakatul fitri yìí. àkọ́kọ́ tí ń bẹ fún nínú àwọn tí ń bẹ fún hiya òun náà ni min azami asbabi dukhul janna zakatul fitri yìí ń máa so okùnfà wíwọ àlìjánà ọmọ èèyàn ń bẹ nínú nǹkan tí máa so okùnfà wíwọ àlìjánà ọmọ èèyàn wan najati minal adhabi bákan náà sì bẹ́ẹ̀ ní okùnfà nǹkan tí máa ń kọ́ dí èèyàn àbí tí máa ń dáàbòbò yẹn kó níbi ìyà ọlọ́run ọlọ́mọdé àrí ìyà ọlọ́run. Allahumma amin. bákan náà zakatul fitri àti wí bákan náà wa maghfiratu lidhunub ìtumọ̀ ń bẹ́ẹ̀ ní nǹkan tí máa ń ṣe sábà bí nǹkan tí máa ń ṣàforíjì tọ́lọ̀ fi máa ń ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn bá ti ṣẹ̀. wa takfiri lisayyi'at bákan náà yìí tí máa ń ṣe sábà bí àmójúkúrò ọlọ́run ọba kó níbi àwọn àṣìṣe tá a ti ṣe àbáwọn kùdìẹ̀kùdìẹ̀ àbáwọn ṣẹ̀dá ti ṣẹ̀ nínú àwẹ̀. wa mudha'afati lil hasanat bákan náà èyí tó máa ń ṣe wá láǹfààní mudha'afati lil hasanat ẹ máa jẹ́ kí oore lékún láàrin àwọn èèyàn sí ọlọ́run torí pé gbogbo ẹni tí ẹ bá ṣe zakatul fitri fún ẹ rí i pé dáadáa lẹ ṣe fún oore lẹ ṣe fún òun tọ̀hún yóò mọ̀ pé ẹ ṣoore fún un látọ̀dọ̀ tiẹ̀ náà ọlọ́run ti mọ̀ tàyín pé lágbájá yìí ó ṣeré fún lágbájá látara pé mo pàṣẹ sílẹ̀ pé kó ṣe zakatul fitri ó wá sí fẹ́ẹ́ tó gbogbo fún ẹni tó nídìí ẹ̀
ẹni pé dáadáa ni ọmọ jẹ́ òun náà ni ọmọ jẹ́ fún ẹni tí a bá ṣe fún nínú àǹfààní títún bẹ nínú zakatul fitri tí a wí òun náà ni wípé tatihiru nafsil gina yóò tún máa yóò máa fọ ọkàn àwọn tí Ọlọ́run bá fún lówó ọkàn àwọn tí Ọlọ́run bá fún lárísìkì yóò máa fọ ọkàn wọn mọ́ minal bukhli kó níbi àti máa ṣe ahun ẹ rí i pé gbogbo àwọn nǹkan tá a sọ zakatul fitri yìí pé ká máa yọ nínú owó àtàwọn zakatul fitri táwọn yọ nínú ààwẹ̀ tó jẹ́ ti oúnjẹ àti ti owó yóò máa fọ ọkàn àwọn ọlọ́lá mọ́ kó níbi ahun ọ̀tútọ́ hiru nafsi fakiri minal hasadi bákan náà yóò tún máa fọ ọkàn àwọn tí wọ́n jẹ́ aláìní àbáwọn tó kù díẹ̀ káàtó yóò máa fọ ọkàn wọn tí wọ́n náà mọ́ tó níbi kíni láti máa rorokú sí gbogbo àwọn tí ọlọ́ba fún lọ́lá yóò máa fọ ọkàn tí wọ́n láti máa rorokú rò láti máa ro tí ò da sí gbogbo ẹni tí ọlọ́ba bùkún àti gbogbo ẹni tí ọlọ́ba fún ní arísìkì mina sùúrì láti máa ro àbíwú sónítọ̀hún pé àwọn ìlẹ́gbẹ́jà yìí ọkùnrin àwọn alóògùn kò tẹ̀ sàfàní fún ya kò tẹ̀ sí báyìí fún kí kaba ìṣẹ̀lẹ̀ sí láburú kí kaba ìṣẹ̀lẹ̀ lórí kí ni dúkìá tọ́lọ̀ bá fún kò fi sàfàní yẹn fún wọn ṣùgbọ́n gbogbo ẹni tọ́lọ̀ bá fún láìsìkì tọ́lọ̀ bá fún lọ́lá tí wọ́n ń yọ zaka fún tí ń sànú àwọn aláìní nínú ẹ̀ ẹ̀ rí i pé owó ẹni bẹ́ẹ̀ wò ní òròkúrò sí ló fi dá pé gbogbo àwọn owó àwọn ẹ̀yẹ bẹ́ẹ̀ gan tọ́lọ́jọ́ bá wá dé àbí tọ́lọ̀ bá fi lè mú lọ dáadáa ni wọ́n mọ̀ sọ lẹ́yìn rẹ̀ pé bàbá yìí o aláàánú mi ni o oníṣàánú mi o oníbọ́ mi o ebi ọ̀pá mi o ìdí kan kí ló fà táwọn àwọn aláìní tí wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́yìn onítọ̀nù pé ẹ ti mọ̀ wípé gbogbo tí máa ń jẹ́ bùkátà àwọn aláìní àtọ̀dọ̀ ẹ̀ lọ́lọ́run ní kọ́mọ ti wá. nínú àǹfààní tí mẹ́rin ni pé sábàbù litẹ̀míàtìlẹ̀ ahal wàlbáraka fìrísìkì yóò tún máa ṣe okùnfà tábàbù litẹ̀míàtìlẹ̀ mal yóò máa ṣe okùnfà kí owó tún máa pọ̀ sí ìwọ̀n ní mọ̀ọ́rù kò bí àṣàkà tóun bá yọ àbí sára tóun bá ń ṣe òun náà ni ó mọ̀ jókòó tòun dínkù àbí náà ni ó jẹ́ kí arísìkì tòun tán kò ní yí bẹ́ẹ̀ láíláí ní terminatil man yóò jẹ́ kí owó yẹn tó máa pọ̀ sí ni wàlbáraka fi rísìkì bákan náà yóò ti jẹ́ kí àlùbáríkà tó máa wọnú arísìkì wẹni tí bá máa yọ zakatul fitri wọ́n ziyada lákan náà ọ̀la ń tọ̀hún arísìkì yóò tó máa ṣe kíni yóò tó máa lékún yẹn ní gẹ́gẹ́ bí àwọn láti bẹ fún gbogbo ẹni tí bá ń yọ zakatul fitri bákan náà àwọn ẹni tọ́lọ̀ wá ní ká yọ zakatul fitri fún tọ́lọ̀ wá ní ká tún ṣàlàyé tó wípé ọlá tí ń bẹ fún zakatul fitri ó pọ̀ o ṣùgbọ́n a fẹ́ ká máa mú díẹ̀ díẹ̀ tó yásìkò àwọn tọ́lọ̀ wá ní ká yọ zakatul fitri fún ọlọ́wà bí wọ́n sọ nínú suratu tauba ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim innama sadaqatu lil fuqara ọlọ́wà bá ní ẹ̀rí zakatul fitri yìí o àbáwọn zakatul mú ní kẹ́ mọ yọ ní owó àbí èyí tí mo ní kẹ́ mọ yọ lásìkò tẹ́ bá ti gbàwẹ̀ kẹ́ tó lọ kírun yídì lílì fún kọ́ra yìí ẹ mọ̀ fún gbogbo àwọn tó bá kù díẹ̀ káàtó nínú àwọn aláìní àwọn aláìní tẹ́tí mọ̀ pé alágbájá yìí o àti sọdún àbá àti jẹ nínú ilé láàrin àtìyàwó àtọmọ àbí àti dúra wọn nú lọ́jọ́ ọdún yóò fẹ́ lé díẹ̀ irú ọ̀rọ̀ níbẹ̀ lọ́nà ọ̀bá ní ká mọ̀ yọ fún wal masakin àtàwọn aláìní àwọn atẹ́wọ́gbọ́ rẹ torí pé àwọn olómìn bẹ tó jẹ́ pé àti mọ̀ wípé àwọn eléyìí ẹ̀kọ́ ẹgbà ẹ̀rìn wọn lọ́dọ̀ tó wọ́n abẹ́rẹ́ náà ni àwọn gbọ́dọ̀ abẹ́gbà alájì zakatul fitri yìí ẹ bá ń gbé wá o mo ní díẹ̀ o irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní ká yọ fún wọn wal amilina alayha bákan náà àwọn tó wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ tó yẹ pé àwọn náà ni wọ́n ń gba zakatul fitri ẹgbẹ́ láyé ìgbà kan zakatul fitri ẹni sì gbogbo àwọn èèyàn máa ń dájọ́ síbì kan ni wọ́n ní bí i mọ́sálásí kan nísìn èmi ó gbé tèmi wá aláàjì sọ́ọ́lì olétí ọ̀fẹ́ àwọn ló gbé tiwọn wá lágbájọ́ gbé tiẹ̀ náà wá ìyàbọ̀ gbé tiwọn wá wọ́n wà dájọ́ síbì kan ẹ̀gbọ́n ni wọ́n sàmọ́ pé fún àwọn tó fẹ́ gbà nínú àwọn tí wọ́n mọ̀ pé ó kù díẹ̀ káàtó fún wọn àwọn tí wọ́n ṣiṣẹ́ pé wọ́n ń gbà yẹn náà wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń gbé fáwọn tí wọ́n nídìí ẹ̀ náà àwọn náà lẹ́tọ̀ọ́ táwọn láti kíni wọ́n lẹ́tọ̀ọ́ wal amilina alayha àwọn náà lẹ́tọ̀ọ́ láti jẹ nínú zakatul fitri tá à ń sọ yìí. wal mu'allafati qulubuhum àtàwọn tó dẹ́ pé mu'allafati qulubuhum wọ́n lẹ nínú jíjẹ mímu tó dẹ́ pé bóyá pé bí wọ́n ṣe wà yẹn wọn ò lè wá béèrè bóyá pẹ̀lú ìdí kan sí kejì tó ẹlòmí máa ń tijú púpọ̀ ẹ̀yin náà wá rí pé lágbájá yìí o ó lẹ púpọ̀ láti wá béèrè nǹkan yìí lọ́dọ̀ mi lẹ́yìn náà bá fi lè wọ ẹni bẹ́ẹ̀ mu'allafati qulubuhum ẹ gbọ́dọ̀ gbèrú zakatul fitri yẹn kẹ́ ẹ gbé fún àbí zaka ní owó tẹ́ bá fi yọ láì dúró kó wá sọ wá béèrè
wọ́n fi rìkọ́ọ̀dù bákan náà àwọn tó máa sọ di ọmọlábí àti pé ẹrú tó yọ òkùnkùn lóorùn ẹ̀ láì pé ìyẹn ọ̀fẹ́ sí mọ́ ìyẹn ẹni sì a lè fi wé bóyá ẹni tó bá gba Islam kí èsì mùsùlùmí tẹ́lẹ̀ tó wá wọ lára pé òun náà fẹ́ gba Islam wá gba Islam àwa rí pé kú díẹ̀ káàtó fún un láti pé kóun náà kó wí nǹkan jẹ níjọ ọdún láti fi sọdún ìwé ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbé zakatul fitri fún. wàlúgárì míì bákan náà ẹni tó bá jẹ gbèsè tá a mọ̀ pé eléyìí o gbèsè ń bẹ nínú ọrùn rẹ̀ tó yẹ pé gbèsè yẹn gan wà mú lọ́wọ́ tẹ́tẹ́ pé àti rówó yọ láti fi jẹun jọ ọdún àbí láti fi dunú jọ ọdún ó wá jẹ́ kan tó di ìnira fún ìwé ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbé zakatul fitri fún ìwé ẹni bẹ́ẹ̀ wà fi sabilillah bákan náà àtàwọn tí wọ́n bá jagun sí ojú ọ̀nà náà ọba a gbọ́dọ̀ gbé zakatul fitri fáwọn náà wabni sabil àtàwọn ọmọ ojú ọ̀nà àwọn ọmọ ojú rìn ìyẹn náà túmọ̀ sí pé bí àwọn ọmọ òrukàn ọmọdé pé kò sí bàbá àbí kò sí ìyá pé wọ́n lè tàtàrà wọn rí dùnú àbí wọ́n tàtàrà wọn rí nǹkan táwọn ló ń jẹ irú àwọn oníbẹ̀rẹ̀ a gbọ́dọ̀ gbé zakatul fitri fún wọn ọlọ́wà ní kí ni gbogbo tí mo ń sọ yìí o faridatan ọ̀rọ̀ yẹn ló jẹ́ minallahi látọ̀dọ̀ mi ọlọ́ọ̀ba wallahu alimun hakim èmi ọlọ́ọ̀ba mo ní mímọ̀ nígbà gbogbo ẹni tó ní tí ò fẹ́ ṣe èmi ọlọ́ọ̀ba mo ní mímọ̀ lọ́wọ́ ẹni tó ní tó fẹ́ ṣe hakimun bákan náà èmi ọlọ́ọ̀ba lọ́ba tó ní mímọ̀ tó gbọ́jú gbogbo ẹni tẹ́lẹ̀ ẹgbọ́n lọ ẹgbọ́n náà wá sọ pé wà fi dhalika faridatan minallah ọlọ́run bá ní tí mo sọ yìí o ọ̀ràn èèyàn ni mo ṣe ìyìn ṣe pé bí amúgbò kan sọ pé tó bá wù yín ni kẹ́ ẹ ṣe ọ̀ràn èèyàn ló jẹ́ fún yín láti pé kí ni kẹ́ ẹ ṣe kẹ́ ẹ yọ zakatul fitri ló fi jẹ́ pé zakatul fitri wa tí a bá fẹ́ yọ agbọ́dọ̀ rí pé bí a bá ti sínú àwẹ̀ tọ́rọ̀ bá ní kí àwẹ̀ pé tá a bá ti sínú àwẹ̀ 29 látàlẹ́ ìjọ yẹn a lè mọ yọ zakatul fitri wa títí tó fi di àárọ̀ ìjọ ọdún tí wọ́n gbogbo zakatul fitri tá a bá ti lè yọ lẹ́yìn àtàwọn àti lọ kí ìdí tán ìyẹn ti di sọ̀dàkọ́tì mi sọ̀dàkọ́tì ó ti di sàárà nínú àwọn sàárà tí ẹ kàn ṣe kò túmọ̀ sí pé ẹ yọ zakatul fitri mọ́ eléyìí ni àlàyé tá a fẹ́ bára wa sọ lórí zakatul fitri torí pé àwọn àfáà ti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀ àwọn náà sì mọ̀ wípé àwọn àsìkò tá a mọ̀ ń yọ òun náà láti sọ fún wa yìí torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tún fi yé wa pé zakatul fitri tẹ́ rí yìí ó jẹ́ nǹkan tí ó ṣe àǹfààní púpọ̀ fún ẹni tó bá gba àwẹ̀ wà awal waqtin torí pé àsìkò àkọ́kọ́ ní ikhraji láti lè yọ zakatul fitri tá à ń sọ yìí àsìkò tó yẹ kí ẹ̀ kọ́kọ́ yọ hiya huwa òun náà ni laylatu thamaniya òun ní àní alẹ́ ìjọ ọjọ́ kan ọdún 29 ṣùgbọ́n táwọn ọba ní pé a ti mọ̀ pé bí kò máa jẹ́ alẹ́ ẹjọ́ 28 wà 20 alẹ́ ẹjọ́ láti bẹ̀rẹ̀ sí máa yọ zakatul fitri lẹ́yìn sahaba rasulullah sallallahu alayhi wa sallam torí pé àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam káànù wọ́n jẹ́ ní tó dá sí wípé yukhrijiha wọ́n máa ń yọ zakatul fitri wọn qabla al-eid síwájú kó tó lọ yẹ kírun yídì biyawmin nígbà tó bá ti kù ọjọ́ kan aw yawmayni àyíká tó bá ti kù ọjọ́ méjì tí a kírun ọdún náà tó máa yọ zakatul fitri wọn wa shahri yakun lásìkò tó máa ń yọ yìí àwọn sàbí sọ pé àsìkò táwọn máa ń yọ shahri yakun 29 àwọn máa ń yọ nígbà tí wọ́n ti rí pé àwẹ̀ ti di 29 lálẹ́jọ́ 29 làwọn tí máa ń yọ zakatul fitri wa yakuna 30 àbígbà tó bá di àwẹ̀ bá di 30 ọjọ́ làwọn tí máa ń yọ. wa akhiru waqti li ikhrajiha ṣùgbọ́n ìgbẹ̀yìn àsìkò tí a lè fi yọ zakatul fitri mọ́ òun náà ni huwa salatul eid òun náà ni ìgbà tí èèyàn bá ti fẹ́ lọ kírun ìdí náà ni àsìkò tí a lè yọ zakatul fitri mọ́ likọ́ọ̀lì Rasulullah sallallahu alaihi wasallam pẹ̀lú gbólóhùn Ànábì tó sọ bá wípé man adaha ẹni tó bá fi lè yọ zakatul fitri yìí qabla salati síwájú ká tó lọ kírun yídì táànà fàáyà zakatul fitri ìwé ẹni bẹ́ẹ̀ ó ti yọ zakatul fitri makibula tí ọlọ́run ọba tí ó tẹ̀wọ́ gbà ní ẹ̀san zakatul fitri wà man adaha ṣùgbọ́n Ànábì ní gbogbo ẹni tó bá fi lè yọ zakatul fitri yìí ba'da salatil eid lẹ́yìn ìgbà tó bá ti kírun yídì tán fàhíyà sọ̀dàkọ́tún min sọ̀dàkọ́tì
eléyìí ti di sàárà tí ẹ̀yẹ kàn ṣe ní ìfẹ́núfẹ́dọ̀ kò túmọ̀ sí pé yẹn ń yọ zakatul fitri mọ́ ètí àwí kọ́lọ́mọ́ fi ṣe ìbàlẹ́jọ́ bú fún wa kọ́lọ́ jẹ́ kí ó jẹ́ àǹfààní fún wa ní àyè láti láti kìyàmọ̀ gẹ́gẹ́ bí àǹfààní tí a fẹ́ ká mọ̀ òun náà ni wípé zakatul fitri yẹn yóò mọ jẹ́ nǹkan tó mọ̀ fọ àwẹ̀ wa mọ́ nínú àwọn àṣìṣe kùdẹ̀kùdẹ̀ ìsọkúsọ ìwàkíwà tá a ti wù àbábáyọ̀ jà ní o àbí tí ó yẹ kó dìjà tó sáré dìjà láàkì náà gbogbo àwọn nǹkan yẹn náà àbí aṣọ èèyàn ní àwùjá lẹ́yìn aṣàbùsí èèyàn aṣòfò èèyàn nínú àwẹ̀ zakatul fitri yìí òun náà mọ jẹ́ nǹkan tó mọ̀ fọ àwẹ̀ wa mọ́ kí Ọlọ́run jẹ́ kí a ní àsọpẹ́ kọjọ́ pé ní kọjọ́ kọ́mọ́ fi lè ṣàṣọmọ́ fún wa aláàjì wa Muhammad Sọ́ọ̀lì elétò ọ̀fẹ́ ambassador tí Ọlọ́run bá gbèsè Ọlọ́run bá lé lọ́wọ́ yìí Ọlọ́run jẹ́ oṣù yín ṣe láíláí àlàáfíà tẹ́ fi ń sọ Ọlọ́run gbòhun yín láíláí Ọlọ́run á máa fi lè ṣàṣọmọ́ fún yín ẹsẹ̀ rẹ̀ láyé àti lálẹ́ kìyàmọ̀ Ọlọ́run má fi wọ́n yín wala hawla wala quwwata illa billahi aliyyil azim. tó akiri àwọn ustaz wa àwọn àfa wa ìmáàmù tún ni wọ́n pẹ̀lú tí Ọlọ́run ní kí á pè wọ́n dá wa lóhùn ohun tí wọ́n sì jẹ́ kí á mọ̀ yìí nǹkan kíbẹ̀ o àmọ́ láàrin ká dijú ní ìṣẹ́jú kan péré àwọn ìbéèrè kan wà tèmi ó ti béèrè lọ́wọ́ wọn nípa àwọn kankan tí wọ́n ti sọ yìí tí ó ṣeé ṣe kó ṣe mi àti náà ní àǹfààní ṣùgbọ́n láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ kí wọ́n dá tọ́mì kó ló di pé a wà kó béèrè bò wọ́n ǹjẹ́ wọ́n padà bọ̀ láàrin ìṣẹ́jú kan.